أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم akírani kíkí ti mùsùlùmí kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh akíra káàbọ̀ sórí ètò yín ètò Al-Basira eléyìí tí a jọ máa ń tẹ́tí gbọ́ láti lè ṣe rédíò Solutions FM 93.9 ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run àwọn SARS wa tí wọ́n máa ń fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ti wà ní ìkàlẹ̀ ń bí pẹ̀lú wa gẹ́gẹ́ bí wọ́n ti máa ń wá ní gbogbo àwọn olólùfẹ́ òdodo kí á súnmọ́ tòsí kádà mọ́ fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́kọ́lọ́ kó sun wá ní ẹ̀sùn lórí àwọn SARS wa tí a tún mọ́ gbọ́ wọn lálẹ́ gẹ́gẹ́ bí a ti ń gbọ́ wọn bọ̀ látẹ̀yìnwá àwọn náà ní SARS Sulaiman buni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ̀ ń jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillah wassalatu wassalam ala ashrafil mursalin محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah atọrọ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ ògbédè alkiyama Allahumma amin akírawa ní kíkí ọlá yìí pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuhu. Ní bí a ti máa ń ṣe àdúrà àwọn àfáwà tí wọ́n kọ́ wa ń kéwú bàbá àgbànímárù Arabi Ọlọ́run bá ní kẹ́ wọn. Àmín. Àwọn tí wọ́n ṣẹ́kù náà àwọn àfáwà tí ń bẹ láyé Ọlọ́run bá ní ṣàlékún dáadáa fún wọn. Àmín. Bàbá àgbà mọ́múlẹ̀ Ìbàdàn àti gbogbo àwọn káńsù wọn pátá Ọlọ́run bá ní ṣàlékún dáadáa wọn. Àmín. Gbogbo ẹ̀yin olólùgbọ́ wa tẹ́ ń gbọ́ wa tí ẹ̀ ń fọkàn bá wa lọ àfààní Ọlọ́run bẹ lọ́run gbogbo orí ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run kó máa ṣàlékún rẹ̀. Àmín. Ibi tí à ń rawọ́ sí fọ́lọ́run kọ́nà balẹ̀kọ́lá kó bí àbùkátà wa ń bẹ̀. Àmín. Iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná. Àmín. Ìpàdé àwa àti Ramadan Ọlọ́run kó bá ní ṣe ní rọrùn. Àmín. Wọlá gbólóhùn la ilaha illallah. Ní alẹ́ òní a rí i pé lẹ́yìn Sunday òní ìjọ mẹ́jọ náà ló kù. Lẹ́yìn ìjọ mẹ́jọ àti bọ́ sínú Ramadan. À ń sọ jò ní pé ó dìgbà o yòókù tọdún tí ń bọ̀ akàsọ́ lọ́lọ́run lọ́wọ́ ni Ọlọ́run sì ń bá ní fàṣẹ sí lọ ìwọ̀nba bí tó kù ìkọlọ̀n kó bá ní ṣe rọrùn. Àmín. Ìpàdé àwa àti Ramadan kọlọ̀n jẹ́ ọjọ́ rọrùn. Àmín. Kó wá gbà níjọsìn fún wa. La hawla wala quwwata illa billahil azim.
ìbẹ̀rẹ̀ kíkéde ìbẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ wo la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀, ìkéde oṣù a sọ̀rọ̀ àwẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kó sọ̀rọ̀ ìkéde oṣù. Àwọn bàbá wa ní League of Imam and Alfa gbogbo ilẹ̀ Yorùbá, àwọn bàbá wa wọ́n kéde pé wọ́n ṣe ìpàdé níjọ́ Thursday. Ìpàdé níjọ́ Thursday tí wọ́n ṣe, wọ́n wá kéde pé February 18 òun làwẹ̀ ó bẹ̀rẹ̀, òun on the 1 Ramadan. Allahu Akbar. Gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ olóòótọ́ tẹ́ máa ń gbọ́ wa, ẹ rí pé ní last year mo sọ̀rọ̀ yẹn wípé Ramadan next year gan wọ́n ti kọ lẹ́nu kàlẹ́ndà February 18. Sẹ́yìn ló wá jẹ́ ìmọ̀ tó tọ́ka tá a fẹ́ mú wá. Ẹ jẹ́ àkọ́kọ́ padà sínú ìtàn. Ẹ jẹ́ á padà sínú ìtàn. Ṣé rí ìmúdéètì àwẹ̀ ẹ̀lẹ̀ nǹkan ló bẹ̀rẹ̀ ńlẹ̀ Yorùbá yìí o. Gbogbo àwọn bàbá League of Imam tá à ń sọ̀rọ̀ yìí o. Gbogbo kálukú náà mọ́ta o. Ẹ̀yin náà lẹ sọ fún anú tàn o. Ẹnu ẹ̀yin àgbàlagbà láti gbọ́ o. Ṣé rí ń gbọ́ ọ̀rọ̀ àmọ́ múdéètì ilẹ̀ tí ó ṣẹlẹ̀, ẹ̀yin olùgbọ́ mi ń lé, ọ̀rọ̀ òṣèlú ló bí o, kì í sọ̀rọ̀ ẹ̀sìn o. Àwọn àgbàlagbà sọ̀tàn fún wa o. A ti wà láyé ńgbà náà o, ṣùgbọ́n a kéré. Ọ̀rọ̀ òṣèlú ló bí. Ọ̀rọ̀ òṣèlú ni ó wá parẹ́ mọ́ nísìn, la wá sọ di ọ̀rọ̀ ẹ̀sìn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ olórí kan la ní o. Ntí ẹ bá ti sọ àwa Yorùbá, ilẹ̀ Haúsá agbàpè dẹ́sàtì ni, tí ẹ bá ti róṣù ń bẹ, àwọn ní kọmitì olóṣù, iná làwọn bàbá wa ń tẹ̀lé pé wọ́n ní wọ́n ti róṣù o, wọ́n ti kéde o pé wọ́n ti róṣù o, wọ́n sì rí ilẹ̀ Yorùbá náà kálukú jọ ń ṣàṣepọ̀. Ṣùgbọ́n ìkànnà bàbá wa ńlẹ̀ Yorùbá tí gbogbo yín náà ti mọ̀ wọ́n nínú àwọn àfà, àwọn àti Shehu Gumi wọ́n ní ẹjọ́ dupò sùtì báyìí, wọ́n ní ẹjọ́ du ipò yẹn wá dá mọ́ Shehu Gumi lọ́wọ́. Àwọn bàbá wa rí sí pé kí ló dé, sáwọn Haúsá nìkan ni kiri kan ni, àti ẹ̀mọ́ dá tí a ṣe gan àtẹ̀lé wọn mọ́, ẹja ya ìyá àjọ náà. Wọ́n wá ní ẹsẹ̀ mítì yẹn láàyè àwọn obìnrin ní Ìbàdàn Central Mosque ọjà Aba lọ́dún náà. Bàbá wa tí a ń sọ ìtàn yìí, tí a ń sọ tàn yìí, wọ́n láwọn tẹ̀lé àáfà àwọn lọ. Wọ́n láwọn àáfà pọ̀ láti Ìbàdàn, láti ìlú mi, láti Gbá, látàwo. Ní àwọn ní ìṣe o, ṣèwọ́rọ̀ oṣù náà ni máa ń sọ àpọ̀. Tẹ̀lé àwọn Haúsá mọ́. A máa mú déètì ilẹ̀ ni fáwẹ̀. A máa mú déètì ilẹ̀ ni fáwẹ̀. Lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n ti mọ̀ pé Haúsá on the 29 wọ́n wòṣù. Àwọn bàbá wa sọ yìí pé Ṣàbá ó pè, Ramadan náà ó pè. Àwọn Haúsá ń gbà náà kódà tó fi di àwọn àsìkò kan, àwọn Haúsá gbogbo àwọn sultan tí ẹ ti máa ń ní, àwọn náà on the 29 àmọ́ pa ni wọ́n ó ròṣù. Àwọn bàbá náà wá yarí on the 30 àwọn náà máa sínú. Haúsá gba 29 mú. Kódà a rí ẹjá pàtà díẹ̀ o, ẹjá sọ̀tà díẹ̀ o. Ẹ̀yin àgbàlagbà ní tọ́mọdé ọ̀rọ̀ bá tàn yọ̀ bá rọ̀ bá. Kí tó bọ́ bí ọ̀rọ̀ Haúsá wọn sá àwọn bàbá sàṣe mítìn wọn. Níjọ́ náà wọ́n ní bàbá wa Arísekọ́lá Àlàó, wọ́n dìde wọ́n sọ̀rọ̀ pé ẹ̀yin bàbá, àmúdéètì ilẹ̀ tẹ wá gbé wá nítorí ọ̀rọ̀ pé ẹnìkan bọ́ pọ̀ ẹnìkan bọ̀ pé sínú ẹ̀sìn lọ wà. Sáré rí rẹ̀. Wọ́n ní jọ́nà àbáwá tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún wa, wọ́n ní jọ́nà àwọn bàbá fi ọ̀rọ̀ kéw wọ́n fi rún ààrẹ mọ́bì kẹ́kẹ́ àkólé yẹ̀yìn olówó nìyìn. Sùtìbọ̀ wọ́n fi rún ààrẹ, wọ́n láàrẹ sí gbà. Ṣùgbọ́n Arísekọ́lá, bàbá Arísekọ́lá tí ẹ fi jáde láyé, wọn ò yẹ wọn ò gbò lẹ́yìn tí ń tẹ̀lé tí Sùlùtọ́nù Sókótó bá sọ. Tí wọ́n bá ti ní rí. Bàbá Arísekọ́lá
táwọn bá láwọn ọgbà àrísíkọ́ lọ́wọ́ wà túnú wọ́n wà ló máa kí ìdí ìjọ kejì torí wọn ò lè dá ìdíkì. ìlópilẹ̀ táwa ti sìn táwa sọ di ẹ̀sìn bí ẹni pé ìmọ̀ kan tuntun kankan ṣẹ̀ṣẹ̀ dé. kẹ́nó lórí ọ̀rọ̀ ìjà Yorùbá nation náà ni Yorùbá nation náà ẹ̀sìn ti wà tipẹ́ àwọn kan láwùsá àwọn kan Yorùbá táwọn afá kan bá ń sọ̀kan tẹ́ ń sọ̀rọ̀ sọ̀kan ní ìsẹ́ àmọ́ kẹ́yìn wo lẹ̀ ń sọ̀rọ̀ sọ̀kan ibi ẹ̀yọ kan ti já sọ̀kan gẹ̀ ìjà sọ̀kan. àwọn Haúsá àwọn bàbá wa Alhaji wa Isa Akíndélé Salahuddin ọlọ́mbà ní sàlékún dáadáa wọn. àwọn bàbá ìgbìyànjú gbogbo àwọn Alhaji wa Amadu Tiami gbogbo àwọn bàbá wa Lágbéní wọ́n gbìyànjú lórí ọ̀rọ̀ pé ní táwọn náà gbẹ́jú bá lórí ọ̀rọ̀ oṣù àwọn ọmọ ní tí wọ́n ti róṣù tí wọ́n ti róṣù kódà wọ́n tún ní àwọn kọ́mítì tí kálukọ́ máa kéde káàkiri wọ́n ti róṣù o. ńgbọ̀ ya àwọn èèyàn wá ń kanta àwọn oṣù yẹn pé àwọn Haúsá yìí 29 wọ́n máa ń gbà láyé wọn. àwa Yorùbá náà wá lọ di 30 mú lórí páàní tẹ̀lé Yorùbá àfahàn bàbá wa kọ̀ọ̀kan so ńgbọ̀ wá yá àwọn Alhaji wa sí Isa Akíndélé àwọn náà wá ń sọ pé àwọn ń jókòó pẹ̀lú àwọn Haúsá mi àwọn bàbá wa nínú súnà wọn ní àwọn jókòó pẹ̀lú àwọn Haúsá mi táwùsá mi ò sọ pé 50 years tó ti ń gbàwẹ̀ wọn ò gbàwẹ̀ 30 kíní náà wá fẹ́ mọ múrù ju wá pé sí 29 títí tọ́lọ̀ ń fi wá ti Sultan tí ẹ ń wà ń bẹ̀ ìrántí yí àti ẹ ń di Sultan ṣùgbọ́n tí ń bá rántí ẹni tó mọ̀ ó lè bá mi táìpù ẹ̀ sórí Facebook bá sí ń sọ̀rọ̀ ẹ̀ yí àti Sultan yìí di Sultan ìrántí ọdún ní ṣùgbọ́n mo mọ̀ gbà náà torí wọn kì í ṣe pé nǹkan tó ti pẹ́ àárín ọ̀nà 2009 kankan yẹn ní ọ̀jẹ̀ ìmọ̀ actual year mọ́ so ìgbà tí Sultan yìí débẹ̀ wọ́n á ṣe dáadáa wọ́n set up committee fóṣù kódà àwọn ọmọ Haúsá kọ́ ní problem pẹ̀lú Sultan tó débẹ̀ yìí nígbà wọn fi ẹjọ́ lórí sẹ́rínú sẹ́rí Islam mo rí bàbá kan bàbá tí máa síbẹ̀ ni pé peacemaker ni wọ́n ẹ ti mọ̀ wọ́n tó wọ́n sọ̀rọ̀ kan lánàá pé ẹ fura àwọn súnà jẹ́ ń dákọ̀ pé Sultan ní à ń tẹ̀lé kiri kankan ṣe bí ẹ̀wọ̀n kò ń súnfì Sultan ṣe ẹ̀kún ọ̀tẹ̀ ló ń súnfì bàbá mi kẹsà mọ́ ń sọ̀rọ̀ ẹni tó dì náà ó kọ fámìlì wọn tí ń jó kọ mí ni o so ní kẹsà mọ́ ń sọ̀rọ̀ bó ṣe wù inú ṣẹ̀ríà Islam tẹ́ bá gbẹ́sìn yè ọ̀rọ̀ súnà súnfì ẹ̀wọ̀n bá wọn súnfì ilẹ̀ wọn jà wọ́n sì ní Sultan làwọn fẹ́ tẹ̀lé irọ́ ní fẹ́ dalẹ̀ Yorùbá rú ni o bàbá ẹ wà láyé ìgbà tẹ́ ń lu bàndìrì kí sàkẹ́wọ́n lu bàndìrì káàkiri nígbà tẹ́yìn fi ń ṣèrànú kí o láwọn bàbá wa nu súnà tí ń tẹ̀lé Sultan ẹni Sultan tó bá jẹ torí Islam sọ fún wa pé súnfì kàbí kíní kan sẹ́yìn tí wọ́n fi so lórí ní àṣẹ rẹ̀ nígbà tí ò ní kí wọ́n á ṣe súnfì ṣùgbọ́n ta ni ìjọba recognize gẹ́gẹ́ bí olórí asamru wàtọ́ kọ́dà nàbì ní tó bá jẹ́rú òun ní ẹbí so lórí fún yín ẹnìkan ti bá ń kọ́ 2006 oní Sultan jẹ jazakumullahu khairan 2006 oní Sultan jẹ yes jazakumullahu khairan Sultan tó wà ń bẹ́ẹ̀ Saad Abubakar 2006 ní ẹjẹ Sultan ọdún kẹlò sí ìsinú 20 years ago Allahu Akbar ó ti ẹ̀pọ̀ ogún ọdún náà ní sọ́tọ̀ Sultan so bàbá tó wà ń bẹ́ẹ̀ báyìí ṣe dáadáa ọ̀rọ̀ súfì ọ̀rọ̀ àkídà kọ́ ni tá à ń sọ ẹ̀ so súfì ni kò ní àwáyé súfì ọ̀rọ̀ àròsù kọ̀ọ̀kan ọ̀rọ̀ àkídà bàbá Yorùbá nation tí ẹ dúró yè tí ọ̀bọ̀ mọ́ tọ́bọ́ mọ́ lọ́wọ́ náà ni o wọ́n sàn jáporó kí so ọ̀rọ̀ súfì ọ̀kan súfì nǹkan ni ọ̀rọ̀ àkídà kọ́ lọ́rọ̀ oṣù fíkìú ìdájọ́ ẹ̀sìn ẹni tí ẹ bá fi so lórí ilé yín lórí tí Islam sọ ni pé as-sam'u wa ta'a. So tí àwọn ní November 2 2006 yóò bá ń dá fún sísítà tí wọ́n bá mi kọ́ ẹ̀ sísítà Mariam Ọpẹ́yẹmí jazakumullahu khairan àbí jazakillahu khairan ẹ̀jọ̀ àṣìlókún náà àtọmọ yín àti sí ogbè papọ̀ mọ́ so
sultani ọ̀rọ̀ Sufi kọ́ àwọn àbọ̀wọ̀ Alhaji Isa Akindele nígbà wọn wá gbogbo òdì kíní náà wọn ẹ wá o bóyá ká mo wà ń bẹ̀ lọ́dún náà lọ́jà àbá ike bóyá tí a bá ti ní arúsù ẹ jẹ́ ká máa tó wo tìlú míì tí a bá ní arí ilẹ̀ Haúsá ká tó máa lọ kéde ká máa fi tìlú míì ká máa fi ṣe subordinate ẹ̀wù báwọn yẹn ṣe ń dààmú lórí ọ̀rọ̀ ẹ̀sìn torí kásá lè pàdé Ọlọ́run ní bó ṣe wọ́n ní tọ́ra náà ti fẹ́ máa fura mọ̀ pé 29 ṣùgbọ́n sultan tó débẹ̀ wọ́n change method tí n bá sí mistake tí ó bá jẹ́ àwẹ̀ 2007 àwẹ̀ ọdún náà àwẹ̀ 30 lágbà sultan yẹn kéde pé wọn ò rí oṣù níbì kankan àwọn Haúsá tẹ̀lé lọ́dọ̀ alákọ̀ọ́kọ́ ó strange sí wọn káwọn ó sì gbà àwẹ̀ 30 ṣùgbọ́n lóòótọ́ lẹ́ni tó wà ń bẹ̀ torí pé báyẹn ṣe débẹ̀ wọ́n set up committee tí wọ́n mú àwọn àáfàá wa ńlẹ̀ Yorùbá yìí nínú ẹni tó wà nù committee oṣù tí Sultan yàn bàbá lẹ́kọ̀ọ́ náà wà ń bẹ̀ Professor KK wọ́n wà ń bẹ̀ wọ́n mú káàkiri stéètì àwọn àáfàá yìí tí wọ́n mú déètì yìí Sultan pé wọ́n mọ́ra ó fi ẹ́ sínú committee yìí ó yàwó àmọ́ líìsì afẹ́já wútàn kẹ́ lè bá a mọ̀ pé kí ìṣẹ̀sìn òní tó wà ń bẹ̀ ọ̀rọ̀ àdúpò àti páàní báwúsá ṣe ẹ fẹ́ gbé Yorùbá nation wọnú Islam ẹ̀yin àfáà Yorùbá nation ẹ̀yin lẹ́sìn ń pariwo unity Sultan wá sí dáadáa láàrin 20 years ààwẹ̀ tí a ti gbàtọ̀ jẹ́ 30 kò less than 7 mo lè mọ́ lè kà á tí máa tó rán tó lè bá ń calculate ẹ̀ tó bá tó lè máa rántí àwẹ̀ tá a ti gbà láti 2006 sí ya 2026 tá a wà ẹ́ tí Sultan yìí ń kéde táwùsá ń gba 30 ó lé ní 6 sí 7 tí ó sọ pé àwòsùwòsù àárí o ó fẹ́ pé in tí pa àwọn àbáwá nu súná láyé àgbà náà tó ń ti bẹ́ àwọn àbáwò tó ń da àṣẹ olórí nù wọ́n ní káwò tó máa kéde ńlẹ̀ Yorùbá ń bí ẹ jẹ́ ká máa tó mú lù mí mọ́ àwọn Alhaji Isa Akindele sọ bẹ́ẹ̀ ká mú tí lù mí mọ́ lórí pé ká lè bá gbà àwẹ̀ wà ní bọ́lọ̀ ń ṣe fẹ́. àwọn bàbá wa kan nígbà ọ̀yá wọn ọ̀tẹ̀ lọ́rọ̀ pé àmùdé tì lẹ́mọ̀ kódà nínú àwọn ọmọ mu wa nínú Ìbàdàn bíi bàbá wa Àgbàlókè Ààrẹ nínú àwọn bàbá tó jẹ́ pé táwọn Alhaji Isa Akindele bàbá wa Haruna Shuara gbé ní wọ́n sọ fún Alhaji Isa pé tẹ́ ẹ bá ti gbọ́ kẹ́rùsù ẹ̀ wá bá wọn ẹ mọ́ ti ìkéde ẹjọ́ jọ pẹ́nu àwọn Alhaji Isa wọ́n dẹ̀ gbọ́ wọn yé tí wọ́n bá ti rí wọn lọ bá àwọn bàbá wọn máa ń tẹ̀lé kódà bàbá wa Lókè Ààrẹ máa ń tẹ̀lé wọn lọ iléeṣẹ́ rédíò táwọn Alhaji Isa lọ bá wọn tí ó lè jẹ́ pé ẹnu àgbàlagbà ni ó ti kọ́kọ́ jáde wọ́n ní ẹ má fi tọ̀dọ̀ kún mọ́ ẹ má máa kéde ṣáájú wa. ọ̀dọ́ ni ń pa àwọn bàbá wa Alhaji Isa Akindele ńgbà náà lọ́dọ̀ àwọn bàbá tá à ń sọ ṣàǹpá bàbá náà ti á di bàbá tábàtábà báyìí kọ́lọ̀ tó járe ní bàbá sí dáadáa. Àmín. So inú ọ̀rọ̀ inú Ìbàdàn tá a wà ní ó wẹ̀ pé àwọn ọmọ wa kan wọ́n ti tẹ̀lé àwọn ọmọ wọn lánàá pé tẹ́ ẹ bá ti rí ẹ wá sọ fún wa ẹ̀yìn kọ́rẹ́ǹtì jọ àlọ́ ẹ mọ ibi tí wọ́n ti tètè rí ẹ wá sọ fún wa a sì gbà yín gbọ́. bàbá wa Haruna Shuara gbé ní ṣe bẹ́ẹ̀ bàbá wa Lókè Ààrẹ ṣe bẹ́ẹ̀ táwọn rábítà kan sì mú déètì lẹ́yìn gbà náà tí wọn ò tẹ̀lé wọn. So ìtàn tá à ń sọ yìí kì í sọ̀rọ̀ kíní kì í sẹ́tẹ̀nu tí à ń tó ṣejú wa tá a rí òní. So káwá mú déètì lẹ̀ irú ìjókòó táwọn rábítà jókòó yìí ìjókòó kan tí ò ní túbọ̀ ṣe rọrọ̀ ayé ti rọrùn gan o ojú ti là kọjá kẹ́nìkan kan mú déètì kan kọ̀rọ̀ ntọ́wà lórí Facebook àtọ́wà lórí nẹ́ẹ̀tì náà ni pé February 18 òní that is òní ní 20 Shaban tàbásíkà àbí tó bá di February 17 Tuesday tí ń bọ̀ lẹ́yìn títí ọ̀tún láyà àbí ẹ̀yọ òní yóò jẹ́ Ramadan yóò jẹ́ Shaban 29 ọjọ́ tí Islam ní ká lọ wosù so déjì táwọn bàbá mú torí astronomy tí wọ́n ti sọ pé oṣù ó jáde ńjọ́ náà ọ̀rọ̀ àwọn bàbá ọ̀tà ṣe
irú tí ẹ fi calculate kó sọ jáde òun náà ni wọ́n fi ń calculate ìjọ tóbìnrin ó bímọ. Ẹ wá bá wa bèrè lọ́wọ́ àwọn bàbá wa ní Rábítà pé sáwọn ìyàwó wọn lọ sí hospital wọ́n ní hẹn ṣé ń fọ ní déètì ìjọ tí wọ́n ó bímọ wọ́n ní hẹn kí ló tí wọn ò fi máa sọ fún wa pé February 13 ni wọ́n fà pa àwọn ó bímọ o kí wọ́n ti wá lọ táì fi súná ọmọ lẹ̀ pé February 20 làwọn ó ṣe súná ọmọ o láì tí wọ́n tẹ̀ tí háì fi yẹn láti January wọ́n ní ara àwọn ò lè ha o ó dìgbà táwọn bá rí bíbí ọmọ náà torí mi ọmọ tí ẹni wọ́n bí February 13 wọ́n lè bí ní January 3 tọ́lọ́n bá fẹ́ wọ́n lè lọ bọ́ máa ní March 20 tọ́lọ́n bá fẹ́ tí wọ́n ní kódà ọ̀sẹ̀ 4 ló tún lé wọ́n wá ní sùúrù tí wọ́n fi rí un gbogbo ẹni tó bá wá rí láì lórí pé wọ́n ní àròsù ní on the 17 tí wọ́n ní astronomy ìmọ̀kẹ́ni kò ní di wàhálà wọ́n wá síbẹ̀ ní pé mọ̀ yẹn tuntun tẹ́ni yẹn bá sọ fún wa pé on the 17 àròsù àkàsámọ́ àwọn àbẹ̀rẹ̀ àwẹ̀ lọ́ndì 18 o ẹni yẹn fẹ́ dẹ̀sìn rú mọ́ wa lọ́wọ́ ni kí nìdí tẹ́ ẹ bá ní kò sí máa sáyẹ́ǹsì láyé ànábì ni ànábì lágbára àti sọ fọ́lọ́n pé wọ́n lọ́n Ramadan ọdún yìí níjọ́ láàròsù kọ́lọ́n ó sì tí ó béèrè tọ́lọ́n ó tíjú bílẹ̀ ọ̀rọ̀ pé ó sọ jáde níjọba ẹ̀ ànábì gan ọ̀dà rẹ̀ láàmúlé lórí kọ̀ọ̀dà rẹ̀ láàmúlé lórí ẹ̀rí inú yẹn o pé ọya Jùbìrìlù sọ́sọ́ jáde ní Ṣàbáàn 29 bí ó ní jáde kíjọ rẹ̀ pé náà Ṣàbáàn ilé yóò pé àìmọ́ béèrè ànábì tí Jùbìrìlù sì wà ń sẹ́mọ̀ tí sì wá mú wá yìí wá bá tí ò wá bílẹ̀ pé ńjọ́ ní oṣù eléyìí ṣé 29 ni àbí 20 àbí 30 tí ó béèrè a jẹ́ pé ìwádìí ká má wulẹ̀ wádìí rẹ̀ kó jẹ́ pé tó bá dijọ́ náà hikima ń bẹ́ńbẹ́ tó bá di ọ̀nì 29 yẹn ká ṣẹ̀ lọ wá oṣù káwo ojú sẹ́mọ̀ ara àjọsìn ìjọ náà ni tó bá jẹ́ pé àti máa mọ̀ ẹ́lẹ̀ kò ní yí mà ẹ̀sìn gò nítumọ̀ torí gbogbo ń tẹ́ ẹ kọ́kẹ̀ sí ẹ lè gbà fọlọ́run tẹ́ pátápátá ọlọ́run sọ ìjọsìn mọ́ bẹ́ẹ̀ ni pé àmọ́ bí ó jáde àmọ́ bí ó ní jáde ara ẹ̀sìn gan ni pé ẹ̀ ń ronú pé ṣé yóò jáde àbí ó ní jáde o kẹwàá nímọ̀ ọ̀làjú kan bẹ ìmọ̀ ọ̀làjú wo òun ni ànábì ò lè fi bẹ lọ́hùn pé ìwọ ọlọ́run mo fẹ́ mọ̀ sáàròsù àbániròsù tẹ́ bá fẹ́ wẹ́rì ẹ̀rí àkọ́kọ́ nù tẹ́ ẹ bá tún wá ń dúró lórí tí ẹ sọ ẹ ti pa odidi àdísì kẹrẹ pé kò wúlò mọ́ kò sì gbàtọ̀rọ̀ ànábì ò wúlò kí náà làdísì náà súnmú liru ìyàtìhì ẹ gba àwẹ̀ ànábì ní ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ amúrù ni wàlẹ̀ amúrù yàkùtẹ́dí alẹ́ òjò alẹ́ amúrù lè mutlaq amúrù àṣẹ tọ́ba wá sápánábà ọ̀ràn yẹn ni kéèyàn tẹ̀lé ànábì ní ẹ máa gba àwẹ̀ liru ìyàtìhì pẹ̀lú rírí oṣù ẹ̀yin bàbá wa tẹ̀ mú déètì àdísì lẹ́ẹ̀mọ̀ kà níjọ́ Jímọ̀ tí ń bọ̀ ṣe ń sọ báwọn àwọn sí máa ń kà alhamdulillahi rabbil alamina arrahmanir rahim nígbà máa ṣe gbogbo mọ̀kọ́dímọ̀tà qala rasulullahi sallallahu alayhi wa sallama sumu liruyatihi wa abutiru liruyatihi fa in gumma alaykum fa akmilu al-iddata salasina yawma ìjẹ́ ẹ̀ka táwọn èèyàn kàn ń ṣe àmì ẹ bá ní tù gbogbo yín lẹ́ẹ̀ka kò sí wútúbà tẹ́ẹ̀tì níka pa ànábì qala rasulullahi sallallahu alayhi wa sallama ó sì ọlọ́run kíkà tọ́lọ́mọ bá gbogbo sumu liruyatihi ànábì ní ẹgbà àwẹ̀ tẹ́ ẹ bá ti róṣù òkè sẹ́yìn rí tẹ́ ẹ fi mú déètì lẹ̀ àwa kan ń dá yín padà pé ẹ jẹ́ á dúró lórí àdìsí kódà kí o ní astronomy oníkíní kan ìmọ̀ fálákì ìmọ̀ ayé kan tó dó nǹkan ẹ̀kan wọ́n sọ fún yín pé February 17 oṣù ọ̀jáde o á bẹ̀rẹ̀ ní 18 o ìyún wa ní kẹ́ ẹ pa odidi ẹ̀sìn rẹ̀ kẹ́ ẹ má wá oṣù tó jẹ́ pé la ilaha illallah rasulullah ẹ tó mọ̀ wà nàbí Anas bin Malik àwọn tó gbélé ànàbí fọdún 10 ó ní ànàbí sallallahu alaihi wasallam tó bá ti dọ̀n di 29 Anas ní onítàrọ́ ànásù alìlà àwọn èèyàn máa ń wóṣù lọ àwọn èèyàn kálukú wóṣù lọ mo fẹ́ wá lọ́dún tí mo wá ń sọ fa inni ra'aytuhu èmi ni mo rí njọ́ náà fa akhbartu rasulullah sallam mo wá lọ sọ fún ànábì pé mo mọ̀ rọ̀ṣù
ẹ máa wò kẹ́ mọ́ sọ fún ànábì pé mo róṣù ànábì ò tó wá béèrè wípé olóróṣù kọ́ni Jùbírílù sọ́sùn yẹn jáde àbí ọ̀jáde ṣé wọ́n ti wá sọ fún ànábì gẹ́gẹ́ ò tó fojú rí òun gẹ́gẹ́ ò fojú róṣù wọ́n tó wá sọ fún ni pé àti róṣù ajẹ́pẹ́sìn ní kinní yẹn ẹ̀yin wá fẹ́ fi torí Yorùbá nation ẹ fẹ́ fi pẹ̀sìn rẹ̀ ẹ sọ pé ẹ̀ ń jà fáwọn pò táwọn bàbá yín kan lé tí wọn ọba. وكل سنة خير لخلق متبعا لأنها لنجاة العبد عنوان لأنها لنجاة. Anas ibn Malik wá ní fasọ́ọ̀mù nọ́ọ̀sì ńgbà tánàbí tí mo fánàbí nírò ànàbí wá ó ní fàáyínì rọ̀ ẹ̀ tùhù fasọ́ọ̀mù wà ámọ̀rọ̀ nọ́ọ̀sà bìsíyàmìhì ìrìnà tí bá dì sí ẹ̀ sí wá mọ́ ànàbí wá gbàwẹ̀ ó sì pàṣẹ fáwọn èèyàn pé ọ̀yá wọn ti róṣù ẹ lọ gbàwẹ̀ ànàbí gbàwẹ̀ ó tó wá pàṣẹ wà ámọ̀rọ̀ nọ́ọ̀sà bìsíyàmìhì tàrọ ànásùlẹ ìlànà àwọn èèyàn lọ wóṣù wọn máa ń wà ní àṣẹ pé ìjọsìn ìjọ náà ní wíwá ká gbójú wo sámà tó bá jáde à ń bọ̀ ń bẹ́ o. so àwọn Haúsá yìí kò bá jẹ́ súfì kò bá jẹ́ kan ẹni tó jẹ́ sultan àwọn ní kọmitì fún ibi ọ̀rọ̀ àwọn ẹnikẹ́ni àwọn tí ń mọ déètì gbogbo gbàlà sultan wọn kíìpù wọn mọ̀ sọ fún wa déètì báyìí nkẹ̀kẹ̀ báyìí. Kẹwàá ní astronomy kan ni ìmọ̀ ọ̀làjú kan ni ìmọ̀ ọ̀làjú ẹ wá ti gbélé ẹ wá pò dídí ẹ̀sìn rẹ bí wọ́n ti ní ọ̀jáde wala ya'manu makrallah illa al-qawmul khasirun ẹnìkan ò ní fọkànbalẹ̀ sí pé bọ́lá ó ti ṣe nù ọ̀run gbọ́dọ̀ jáde ní aago báyìí ẹni tó ti tàpá sófin Ọlọ́run tán tó ti sáyìn pé òun ò nídìí oríire onímọ̀ sí bá ẹ dákun táwọn alásọ́nàmì bá kakulétì ẹ gbé lórí ọwọ́ adijọ́ náà wọ́n á ní ọmọ wòsù tó ọba wá wòsù tó sọ ọba jáde kọ́ wá ní wọ́n ti mú déètì ilẹ̀ sórí pé wọ́n bá yàwó rẹ jẹ́ ṣé bó ti ṣẹlẹ̀ rí ẹ̀mú wùlẹ̀ já tanra wà ẹ̀yin bàbá arábítà ẹ̀yin bàbá arábítà ṣé ẹ̀wọ̀n kẹ́ ti máa ń déètì kan lẹ̀ ní tí ó ti dọ̀dún bíi mẹ́rin lọ nílẹ̀ Yorùbá yìí tó jẹ́ pé ìjọ tẹ ní láàtúnu oṣù kankan ọ̀jáde lágbàáyé ìjọ náà ṣe àpá àwọn kan fagídí lọ yídì ibi tẹ̀sí máa ń gọ́ sí tó lọ gbọ́ yé gbogbo wọ́n tó máa fò wọ́ta pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ níjọ́ tó sùn bá jáde tẹ́ àwọn sọ pé sẹ́rí nǹkan awala kọ̀rẹ́ẹ̀tì ara èké ó jìnà rẹ ni ìwọ ọ̀dọ̀ tó bá fò wọ́ta pé ẹ wo oṣù jẹta ni obìnrin pàrọ̀ tá a sì kíní kan ńlá sí ẹ̀ka tí a súnà sọ fún mi máa kí ó súnà ní ẹ̀ka kílẹ̀ rí wa lórí eléyìí Abdullahi ibn Abbas ọlànàbí sọ pé nínú àpẹẹrẹ tẹ́ẹ̀fìmọ̀ pàyé fẹ́ parẹ́ intifahul ahilla òun náà ni pé oṣù ọmọ tóbi jọjọ́ orí rẹ̀ lọ. Súnà mà dá o àìké súnà ní fi àjẹyìn o Abdullahi ibn Abbas sọ pé nínú àpẹẹrẹ tẹ́ẹ̀fìmọ̀ pé ànábì ní nínú àpẹẹrẹ tẹ́ẹ̀fìmọ̀ pé ayé ti ń parẹ́ lọ òun náà ni intifahul ahilla oṣù yóò máa tóbi ju ọjọ́ orí rẹ̀ lọ. tẹ́ ẹ bá wò kóṣùjọ́ kan ni yóò dàbí oṣùjọ́ méjì ìyóò lẹ́wà pé sẹ́ni pé àlà kọ̀rẹ́tì tó o bá ti lè ṣe bí a ti ní o ṣe kìí ṣe dandan kájọ bẹ̀rẹ̀ àwòkákọ̀ àìké súnà ní fìyà jẹ yín ẹ wá yalágídí láti máa ba ẹ̀sìn àwọn èèyàn jẹ́ kí ló dé ẹ dákun kí ni tó burú ń bẹ̀ tó wá jẹ pé ẹ fẹ́ tẹ̀lé tẹ́ ẹ fẹ́ fìbẹ̀rù Ọlọ́run o bẹ́ẹ̀ ṣe ń bi súnà ọmọ tẹ́ ẹ̀ ṣe ń bi déètì tí wọ́n fún yín lórí scam pé ọ̀ǹdì kìíní kan ló bí ó bímọ tẹ́ wá ní sùúrù tẹ́ fi bímọ ọwọ́ iná ló yẹ kẹ́ wá sí fún pé àwọn oní astronomy ti sọ pé àròsù lọ ń di 17 ṣùgbọ́n ẹjẹ́ àwò tá a bá rí abẹ́rẹ́ àwẹ̀ tá a bá rí àní ẹ̀wà dúró bí ẹni páyà Kùránì ni. sọ́sùtọ̀ yẹn máa ń mú lọ yẹn mú lọ́dún yìí. ṣé bójò ṣe máa ń bẹ̀rẹ̀ sí sáré rọ̀ ẹ̀ ṣé ní bẹ̀rẹ̀ rọ̀ báyìí gbogbo ẹ ti di lẹ́gọ́fà ọyọ́ mú November mọ̀ December kò mú December mọ̀ January ọwọ́ lọ mú ní parí January mọ̀ February ó tó mú bí ijọ́ mẹ́ta ó tó kásẹ̀ ńlẹ̀ ṣé bọ́yá ṣe máa ń múnu ọyẹ sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ń lé tí ẹ ti rí pé súnà lọ fẹ́ sọ pé kó o sin ẹ̀sìn tọkàn rí ó fi balẹ̀
Nti wọ́n fẹ́ kẹ́ gbọ́ yé nu o. Wọ́n àmọ́ ní gbogbo ọ̀tọ̀ máa ń sẹ́ wọ́n láti February 18 la bẹ̀rẹ̀ àwẹ̀ nǹkan ti sí ọ. Àwòsù lọ́n di 17. Wàlẹ́ ọ̀rọ̀ rọ́bìtà kẹ́kọ̀ọ́ lè múlẹ̀ ẹ mọ̀ pé wọ́n ń sẹ̀sì lọ́dọọdún dáadáa. Ẹ jẹ́ ètè padà di Zuna ṣé ẹ fẹ́ wáyì. Ìpìlẹ̀ oṣù gẹ́ 29 wulẹ̀ ni. In tó súnmọ́ jù ní pé ká rí njọ́ náà but àníṣe bí ẹni tí ọwọ́ pé tiẹ̀ ń tuntun pé ká lọ wo ẹ̀sìn ní ọ̀jáde ara ẹ̀sìn ní. Sànà bí ọ̀làgbára kó bí Ọlọ́run léèrè ni. Sallallahu alaihi wasallam. So kámúdéètì lẹ̀ kọ̀ǹténà èṣù ni. Kò sí inú mọ̀ kẹ́kẹ́ àwọn ọmọ sáyẹ́ǹsì ní ẹ̀kíníkà ńgbà tí bàbá Yorùbá nation tó wà bàjẹ́ àwọn tí in fact nǹkan ti ṣe wọ́n ní ẹ̀yin bàbá wa ẹ má jẹ́ sultan mo respect wọn mo ṣe kíní kan mo ṣe gbà ìrọ̀d ni o bàbá wọn àwọn tó kọ dictionary kéw ibi tí wọ́n kọ kẹ́díbù sí irọ́ orí wọn lọ́yẹ̀ wọ́n yà bẹ́ẹ̀ àtẹ̀ntó ṣe dictionary ìwé tí wọ́n bá kọ láì orí wọn lọ́yẹ̀ wọ́n gbé bẹ́ẹ̀ wọ́n ẹnu wọn dùn débi pé wọ́n ní lójú ẹ̀yà níbi gan ṣé wọn múdé tilẹ̀ àbílẹ̀ ọ̀tọ̀ níjọ́ táwọn ará Ṣáàmù gbà àwẹ̀ ọ̀tọ̀ níjọ́ táwọn ará Mọ̀dínà gbà àwẹ̀ ṣé wọn múdé tilẹ̀ nù ṣé ẹ̀ tó mọ kí ó kà wọn ni. Ará Ṣáàmù róṣù ńjọ́ kan wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ wọn jọ́ kejì ọ̀tọ̀ níjọ́ táwọn ará Mọ̀dínà rí sáwọn múdé tilẹ̀ ṣé dídé tì mú mú lẹ́nu dádì ṣé dídé tì mú mú lẹ́nu. Àtọmọ kí ó kùrọ̀ ìbù tọ́jọ́ mọ kí ọ̀bùlẹ̀ náà bá sì àfa wà ní Mọ̀dínà ọmọ kí ó tráfù lọ Ṣáàmù ìparí àwẹ̀ ní tó fẹ́ rí ní tó ríra wọn padà wọn wá jọ ń sọ̀rọ̀ pé níjọ́ lẹ́yìn ẹ̀bẹ̀rẹ̀ àwọ̀ lọ́dọ̀ yẹn wá ní ìjọ rẹ̀ láà tó róṣù àwọn kejìlá àwọn òròṣù ìjọ náà wá ka ṣàbá àwọn pé 30. So ẹ̀dá kò ṣe múdé tìlẹ̀ èwo ta ló múdé tìlẹ̀ nu méjèèjì èwo lọ́jọ́rú ń táwọn àfa yín ṣe. A wà bọ́ sí ibi wípé irú àwẹ̀ wo la fẹ́ gbà àti ọkọ sọ̀rọ̀ dídé tì àbí ẹ má ti jẹ lọ́bẹ̀ a sọ̀rọ̀ níjọ́ mẹ́jọ náà ká tó lọ bí irú àwẹ̀ wo la fẹ́ gbà àwa fẹ́ bọ́ síbi wípé ṣẹ́jẹ́ márùsù ń lu kan ǹjẹ́ gbogbo òlú yòókù lágbàáyé só ti dọ̀ràn yẹn fún kí wọ́n tẹ̀lé àwọn àfáà fíìmọ̀ ara wọn ń bẹ oríṣiríṣi ọ̀rọ̀ ní aṣọ ṣùgbọ́n ẹjẹ́ aṣọ ń tájọ gbọ́yé kì í ṣe inú ilé ike ó la wà táti àmọ́ lé mọ́sálà ìyìn tí ó ṣe kókó tẹ̀yìn èèyàn wá ń lé tẹ́ ẹ nídìí tá a fi ní sọnù. Ọ̀rọ̀ àkọ́tàwọn àfáà kan sọ ni pé tí ẹ bá ti rí ìlú kan gbogbo ayé náà kí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ yẹn ọlọ́ kò lọ rárá. Ọ̀rọ̀ ẹ̀kejì táwọn àfáà ìdí tí òfin lọ di pé àjọ lo àsìkò kan náà bí mo ti ń sọ̀rọ̀ ẹ̀ àwọn kan ti bọ́jọ́ Monday. Ó wá lè ṣẹlẹ̀ pé nígbà táwọn lo tí òòrùn Sunday wọ́ lọ́dọ̀ wọn ò rọ́ṣù àwa rí nísìn tí a lè máa pe àwọn ará Malaysia pa rọ́ṣù Nàìjíríà táwọn ti kásùn bá ọya sọ́jọ́ra wọn. Àwọn ti lo Sunday táwa lò lọ àwa lo Sunday tán àwọn ti bọ́ sáárọ̀ mọ́dé àṣẹ wa ń pè wọ́n ṣé wọn ò ní jẹ́sà rí mọ́ni ìdìtẹ́fìmọ̀ kíkọ́ lọ́nu Islam ìṣẹ́sì tí ó ní wọ́ practicable kí àfa àkẹwà sọ yẹn nǹkan ni issue Imam Maliki kan sọ Imam Shafi kan sọ nǹkan ni issue kò wà practicable ṣùgbọ́n ọ̀rọ̀ ni ìgbìyànjú ni jazakumullahu khairan. Ẹlẹ́ẹ̀kejì táwọn àfa sọ ni pé sẹ́rí ìdí tí ó sọ kókó wà practicable ó nìyẹn ṣùgbọ́n tábà òkè ẹlòmíì ní nígbà wọn sọ ọ́lẹ̀ torí pé kò sí nẹ́tíwọ̀kì tí ó sàwọn lù ń pọ̀ ayé ti ráyé nẹ́tíwọ̀kì ní ìsìn àníṣẹ́ Malaysia ò rí oṣù táwọn fi lọ sùn àwa róṣù àwa pé wọ́n sọ́ba mọ́. Ọ̀rọ̀ kejì táwọn àfa sọ ni pé ìlú tó bá jẹ pé yíyọ oòrùn àti wíwọ̀ rẹ̀ yíyọ àlùfájàrí àti wíwọ̀ oòrùn ọba jọ pa wọ́n pọ̀ tí ẹ jọ ń lo ọ̀sán kan náà. Ẹnìkan láwọn wà ní 12:37 AM ní Dubai báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ni bí ó ṣe rí náà nù so bí 3 hours difference náà ní bẹ́ẹ̀ Saudi àti Dubai bí 1 hour láàrin tiwọn Saudi fi 2 hours jù á lọ. So ìlú tẹ́wọ́ jẹ́ pé yíyọ oòrùn bá jọ bẹ̀rẹ̀ àti wíwọ̀ ọbẹ̀
ọjọ́ ń pa wọ́n pọ̀ ìdájọ́ ẹ̀sìn lè máa pa wọ́n pọ̀ àwọn àfáà kan sọ̀yún iná fi mú àdíìsì Kuraibu wá wípé Abdullah ibn Abbas òun wà ní Madina ọmọ akéwò rẹ̀ wà ní Ṣáàmù ẹlòmíì gọ́ ọmọ application ọ̀rọ̀ yẹn ọkàn rò pé ìlú kálukú wọn ní ìlú kọ̀ọ̀kan ló ní rírí rẹ̀ kìí ṣe àdíìsì ànábì kọ́ ló sọ pé likulli baladin ru'yatuhu kò sínú àdíìsì yẹn o ànábì ó sọ pé ìlú kọ̀ọ̀kan ènìyàn máa rí oṣù rẹ̀ o ṣùgbọ́n máàmù Muslim àwọn ni wọ́n fi ṣe headline kí wọ́n tó mú àdíìsì Kuraibu yẹn wá wípé báàbù likulli baladin ru'yatuhu pé agbọ́nrin kan ni o nípa pé ìlú kọ̀ọ̀kan ìlú ní rírí rẹ̀ sẹ́rù ìlú wo sí country ní amin ẹ̀jẹ̀ àṣàlàyé Abdullah ibn Abbas wà ní Madina Kuraibu ọmọ kéwù rẹ̀ òun wà ní Ṣáàmù níbẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n wà lọ́wọ́ parí wọ́n ríra wọn jọ ń bira wọn léèrè tí wá ẹnìkan ní àwárí oṣù ní òrùjọ́ Jímọ̀ ìlàrí àwọn ará Ṣáàmù òrùjọ́ Jímọ̀ yẹn ni pé alẹ́ Thursday mọ́júmọ́ Friday àwọn bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n ní Friday Abdullah ibn Abbas ní alẹ́ Saturday àbí rọ alẹ́ Saturday rọ ó láwọn rí ní Lailata Jumu'ah yẹn ní okay àwọn wá rí ní àwọn tí rí ní alẹ́ Saturday yẹn máa jẹ́ alẹ́ Friday tá a sọ pé ń làwọn ará Madina rí Kuraibu wá sọ́mọ́ Abdullah ibn Abbas pé awalam taktafi bi ru'yati kí ló kọ amiru wọn Muawiya ṣé ibi tí president general wà ní Ṣáàmù náà ńgbà wọn ti rọ́ṣù ńbẹ̀ sí kò yẹ kéèyàn ará Madina Abdullah ibn Abbas wà ní rárá o sọ̀rọ̀ àwẹ̀ táwà bẹ̀rẹ̀ yẹn ti yín di 23 ti wá di 22 àmọ́ gbà lọ bá wọn hátà títí tá a fi rọ́ṣù tá a bá rọ́ṣù kódà bọ́ sọ́ndì 28 lóṣù bá jáde àmọ́ pa ṣe mistake àgbẹ̀yọ kan padà tàbí kágbà tiwa náà parí tí a bá ná rọ́ṣù lọ́dọ̀ wọn gan táwọn ọ̀bá rí ń bì àmọ́ gbà tí àwọn táwọn náà fi rọ́ṣù tàbí kó pé ọwọ́ parí rẹ̀ pé hakadha amarona Rasulullah sallallahu alaihi wasallam bá nàbí ṣe pa wá láṣẹ nìyẹn sallallahu alaihi wasallam ibẹ̀ àwọn àràfà tí wá gbádìí sí yẹn pé okay a jẹ́ pé Ṣáàmù ọ̀tọ̀ Mọ̀dínà ọ̀tọ̀ Ṣáàmù tá bá ń sọ̀rọ̀ nípa Ṣáàmù Súríà tàbí Síríà ó ní ìlú yẹn Súríà ní Lárúbáwá Síríà léèbó àti ìlú Mọ̀dínà ní Saudi ìlú yẹn ẹ lọ wò lórí máàpù kì í ṣe pé ó jìnnà síra wọn ṣùgbọ́n mọ́tíláwù wọn yàtọ̀ kì í sásìkò kan náà làlùfájàrí ń yọ lọ́dọ̀ wọn kì í sásìkò kan náà wọ́n lè jọ máa ń lo ọ̀sán torí pé mọ́tíláwù tá à ń sọ kì í ṣe pé àjọ ń lo ọ̀sán kan náà irú àwọn àti Saudi ní ìsìn àlesọpọ̀ ọ̀sán kan náà àjọ ń lò pé wọ́n fi tú àwọn àṣìṣáájú wa àjọ lo ibùyọ oòrùn wa bóòrùn ṣe ń jáde àti bí ṣe ń wọ̀ kì í sásìkò kan náà ọwọ́ pé kì í sásìkò kan náà àwọn àfáà ní torí àsìkò tó rùn jáde ní Ṣáàmù nǹkan ní jáde ní Mọ̀dínà ìdájọ́ wọn ti yàtọ̀ àwọn ìlú tó bá jẹ́ pé àsìkò yíyọ oòrùn wọn àtàsìkò wíwọ̀ rẹ̀ kọjọ jáde lásìkò ìgbà náà kálukú wọn ni ó lò rírí oṣù ìlú wọn. irú ìdájọ́ tá a sì sọ yẹn iná làwọn àáfàá ni wọ́n fi ń sọ fáwọn ìlú kan àtìgbà tọ́rọ̀ Dàjálì bá ṣẹlẹ̀ ọ̀rọ̀ Dàjálì ọ̀rọ̀ Ànábì Ìsá àti àwọn Dàjálì lásìkò ìgbà náà sẹ́rí àwọn ìlú kan bẹ láyé ní ìsìn Islam mọ̀ wáìdì o ọmọ kọjọ́ ọ̀rọ̀ kéèyàn mọ̀ máa ṣe jálàbí káàkiri nígbà tánàbí ń sọ̀rọ̀ Dàjálì àtàwọn màdí nkankan Ànábì wa ní ọjọ́ tí ó lò yóò lò 33 days àbí ó wá ní yaumun kasana ọjọ́ kan bẹ nínú ọjọ́ rẹ̀ odidi ọdún kan nílé òfin ní sú ọjọ́ kejì odidi oṣù kan nílé òfin ní sú ọjọ́ kẹta odidi ọ̀sẹ̀ kan nílé òfin ní sú àṣàbí wá ní òkè nígbà alẹ́ ọ̀bà wá yun Dàjálì nígbà alẹ́ ọ̀bà wá sú lódidi ọdún kan tá ń lo ọ̀sán lọ gbárí ẹmọ wo tá ń sàbí béèrè ní tiwọn ọ̀tọ̀ tá ipá wà ní alẹ́ béèrè pé ṣé sáà fìjìláńtì ọmọ jáde
ẹ̀kọ́ nǹkan àwọn sàbí ní bó láti máa kírun bó láti máa gbààwẹ̀ ńgbà lè oṣù fódìdí ọdún kan ń sì ń padà bọ́ àṣẹlẹ̀ tẹ́fùmọ̀ pàánà bí ọ̀gá gbogbo sáyẹ́ǹsì bó láti máa kírun ànábì ní ẹ̀ sọ̀nkà fún ni àwọn àfàwà bọ́ bẹ́ẹ̀ wọ́n ní asọ̀nkà fún ni pé inta lo last a mọ̀ pé aago 7 ni magribi wọlé kó tó di pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ àwọn ọmọ kìtọ́ ti ń di aago 7 magribi ti tó àwọn pa aago kan àbọ̀ onízúrì wọlé iná ni àwọn ọmọ sọ pé àti kí magribi iye aago tá a lò lásìkò ọjọ́ tó change yẹn inta lo láàmú fi sòǹkà lọ́wọ́ àtọ̀kẹ́ àti bọ́ sátidé àtọ̀kẹ́ ọ̀dà àárọ̀ ogun ọ̀tàn sí mọ̀ kálukó tilẹ̀kùn mọ́rí alọ́sùn àti máa yẹ tásùbà bá ṣe lo ọdún kan nù inú àìsù lẹ́yìn náà láti gbàwé odidi oṣù kan láti ṣe léyà láti ṣe ájì àwọn kíra wa ọ̀dà àárọ̀ akú ìṣúná òní o àwọn di méjì ilé òṣìṣú fẹ́ẹ̀ tó bá bá láyé ìwọ tó bá fẹ́ wo dìẹ́ndì ayé òórè léyìn àwọn àfáà wa ní àwọn ìlú kan ń bẹ láyé tó jẹ́ pé látara ibi tí wọ́n kọ sóòrùn odidi oṣù kan ilé òní máa ń bẹ wọ́n láwọn àsìkò tí máa ń ṣẹlẹ̀ tí ilé oṣù àwọn ìlú kan sì ń bẹ ilé òní sú níbẹ̀ wọ́n á ní báwo ni wọ́n ó sì ṣèdájọ́ wọn àwọn àfáà ní irú ìlú ìyẹn ń ṣẹlẹ̀ láyé lọ́wọ́lọ́wọ́ báyìí láwọn ìlú kan ó lè jẹ́ ẹ̀kan láàrin 50 years 70 years tí ilé ọ̀kan ní sú fódìdí bíjọ́ méjì àbódìdí oníyẹ ọjọ́ so wọ́n wá níbò ni wọ́n ti máa kírun àwọn àfáà wá ní ìlú tí ọba súnmọ́ wọn tí ẹjọ́ ń lo ibùyọ oòrùn kan náà ibi tí mò ń lọ nìyẹn ẹnìkan ti kọ Finland bóyá lè oṣù bẹ́ẹ̀ ni mi ọmọ so ìlú tó bá súnmọ́ wọn tó jẹ́ pé ibùyọ oòrùn wọn àsìkò kan náà lòrùn jọ ń jáde àsìkò kan náà lòrùn jọ ń wọ̀ ìdájọ́ ìlú làwọn máa lò torí pé ibùyọ oòrùn wọn ó papọ̀ ibùwọ̀ rẹ̀ ó papọ̀ a jẹ́ pé irú ìlú tí ibùwọ̀ oòrùn wọn tó papọ̀ tí ibùyọ rẹ̀ papọ̀ àsìkò náà ní yọ àsìkò náà ní wọ̀ ìdájọ́ àwẹ̀ wọn náà lè papọ̀ tí a bá rọ́ṣù nù ìlú kejì lè lò ọ̀rọ̀ kanu ọ̀rọ̀ tó wá kó táwọn àfáàní ẹwò tó mọ lọ́rọ̀ pọ̀ ṣùgbọ́n ká máa mú tó súnmọ́ ká mú mẹ́ta wọ́n ní ẹwò ẹjá lo lèkúlè bára dírú ìyàtúwò náà ká gbà pé olùkọ́ kan ká pín ní kọ́ńtírì tó bá ti ní adarí mùsùlùmí ìlú wọn torí pé ìlú tí ó bá ti sádarí ẹ̀hànà ní ẹnu níta ń sọ nìyẹn kálukọ́ kàn mọ́ bọ́ta sọtẹ̀ ṣébí ńlá láwọn bàbá wa ìmáàmù nǹkan tí wọ́n ti jẹ lọ ní ẹ̀sọ́ fáwọn bàbá Alhaji Sakindele pé tẹ́ ẹ bá ti rí ẹ wá sọ fún wa kó lè bá a jẹ́ pé the right channel. wọ́n ní tí mo sọ yẹn ń ṣẹlẹ̀ ní Norway lọ́wọ́ wọ́n lọ ṣẹlẹ̀ ní Norway jà bóyá lọ́wọ́lọ́wọ́ báyìí ni àbó ti ṣẹlẹ̀ rí wọ́n sàlọ́ ti ṣẹlẹ̀ ní Norway tí ilé ò ní sú inú tí àlàwá ti kà á n ò sí geography lẹ́wọ̀n kí gbogbo o mọ̀ ìdí ike ó lọ wà. so ntọ́sí wà ń bẹ́ẹ̀ nídìí ike òun náà nìyà dúrẹ́sì táwà nídìí. so àwọn àbáwá ní ká ní channel kan wọ́n ní tá a bá ti lórí mùsùlùmí lílù tó bá ti lórí kíkéde ẹ̀sìn ẹnu olórí ni torí pé ẹni tó rí nígbà tí Anasi lóṣù kò lọ sọ báwọn yẹn pé ẹgbà àwẹ̀ ọwọ́ abánàbí olórí ní ọlọ́ọ̀bá táwa lórí wa Nàìjíríà Sultanu ni that is why tí Sultanu fi yan committee káàkiri gbogbo state pátá tí ẹ má ti wá rí sí lásìkò tá a rí oṣù àsìkò tí òòrùn wọ̀ tán Magribi ń bọ̀ òní wọn ò rùsù kì í wá sí pásìkò ẹlòmíràn ní àwọn ọjọ́ ti lè kéde rẹ̀ rárá o ó ní bí àwọn kọmitì yẹn ó ti ní òfin tí wọ́n fún ẹ ti rí ó ní ẹni tí wọ́n lọ bá wọ́n sì báyìí wọ́n wà kó létí gbogbo nǹkan yẹn jọ kí wọ́n tó máa sí tán máa ń tó 9 o'clock àwọn kan mẹ́ta yẹ pé ní kíní yẹn wọ́n gbé mi plane ó di Àbújá níjọ́ náà ìtẹ́yìn ń retí pé sáà ní kásámú ni sẹ́rí gbogbo àwọn ẹ̀sìn ilẹ̀ Yorùbá tẹ́ ẹ fọwọ́ ara yín rọ bó láti bẹ̀rẹ̀ àwẹ̀ táà ní sákásámú ásámú àtàwẹ̀ ò ní í ṣe pẹ̀lú ara wọn pé bọ́yá ló ní ládàáwẹ̀ ẹlòmíràn mọ́ ní àgbà ìmọ̀kásámú ọ̀tọ̀ lórí ara rẹ̀ jẹ́ àmọ́ǹbẹ̀ eléyìn kò sí ń bẹ̀ ládàáwẹ̀ ọ̀tọ̀ Ọlọ́run ṣe Ramadan lọ́ràn èèyàn fún wa kágbáwẹ̀ lọ́sàn ànábì ní mo ṣe kẹ́ ẹ dìde kírun lálẹ́ mo ṣe ní ìsúnà fún yín kò ní í ṣe pẹ̀lú ara wọn kò dín ládàáwẹ̀ rẹ kù
kódà bá ti ń kírun wákàtí 5 rẹ̀ ó bá gbààwẹ̀ nìkan kó má ṣe náfìlà kò sí tọkàn lọ́hùn ṣùgbọ́n mo ló ti kà á sọ tó fi gbọ́dọ̀ sojú kòkò that is why torí pé ń gbọ́ yé pé ásámú ó ní í ṣe pẹ̀lú àwẹ̀ tẹ́ ẹ gbà òun lẹ fi kí sọgbálẹ̀ ẹ wá sọ lọ́n di àlà ẹlòmíràn tó ọmọ dáínà àtẹná mẹ́ta nàtẹná kálíkà ọ̀sára Allahu Akbar sínú àwọn ọ̀nà ọ̀ká sámú ni tá ń pè ọ̀nà fílà farabalẹ̀ kí ìwọ ló ní nǹkan tó o fẹ́ gbà tó o fẹ́ fa oore má dọ̀ má kàjú kí ẹ kó kí mọ́sálásí ṣùgbọ́n gbà tó jẹ́ pé ń tá a bá ní pé a ti sọ́dọ̀ ràn yàn pé tó o bá ti ká sámú ọ̀làwẹ̀ ọ̀tòrí ara ẹ̀ jẹ́ àwọn bá fi sojú kòkòrò káwọn ilé bá mọ́ ká sámú ńlọ́wọ́ á fi di pé wọ́n wá ń kí ní pàkà ẹyọ ọ̀sọ̀kà Allahu Akbar assalamu alaikum yà áyè yà kọ̀ yìí kò máa ṣe àmọ́ hó láì gbọ́n kankan yé. mo rò kò yé so ntí àwọn àfẹ́sì tẹ́ sọ pé tá a bá ti ládarí ẹnu adarí ni ó ti jáde lónìí tí mo bí alẹ́ rè gan pé tá a ládarí wa ńlẹ̀ Yorùbá àwa tá a ní kankan sá a ládarí àwọn ọba tá a lọ lórí ọba ńlẹ̀ Yorùbá tí mo ṣe béèrè o kálukọ́ ọmọ kánsà ánsà táwọn èèyàn kọ méjì ni ẹlòmíì ọ̀dà kọ ni ẹlòmíì ọ̀dà kọ Aláàfin ńgbẹ́ ẹnu wo kò gẹ́ ńlẹ̀ Yorùbá sẹ́ni wọ́n kò ń bí ọ̀rọ̀ ẹ̀sìn ọyọ́ tá a ládarí yín nù mùsùlùmí tó jẹ́ number 1 ńlẹ̀ Yorùbá tí wọ́n bá kọ kíní yín ẹlòmíì ọkọ ẹlòmíì ọkọ gbá ẹlòmíì ní Ọ̀yọ́ state tá a number 1 wa wọ́n bá kọ àwọn kan yóò náà ọ̀tọ̀ làmírù tèbi so but ní gbogbo ilẹ̀ Haúsá gbogbo Nàìjíríà ẹ bá tí bá pín pẹ́lẹ̀ Haúsá wọ́n gbà pé number 1 àwọn ní ta ni o Sultan Nàìjíríà náà wàá mọ̀ pé number 1 mùsùlùmí ni Sultan àwọn àfàṣẹ sá ẹni tẹnu kò lè lórí un njọ abá ní Yorùbá state báwọn ọba wo ṣe máa jà lọ bẹ́ẹ̀ náà ni àwa náà máa jà ẹ wá o ta ni olórí wa àgbà ṣé kí lágbájá ni ṣé tàmẹ̀dún ni so ẹ̀yin tẹ́ ẹ̀ ní olórí tí ṣàìtọ́ so ṣé ní kìlọ̀ fún màá alfa ni ní kìlọ̀ fún alfa kọ́ lórí wa ṣé gbogbo mọ́mù gẹ́rú tó wà ń bẹ̀ torí pé wọ́n ti wò pé kálíbà àwọn tí orí wọn bá rí báyìí lórí League of Imam kì í ṣe bó ṣe pilẹ̀ nípìlẹ̀ gbogbo oríṣiríṣi kálukú sáwọn gbé tí ẹ bọ̀ àwọn bá ṣe mánéjì ara wa àwọn tí sí already kódà ẹni tó bá ilé pé rẹ̀ ló ń sún náà òun gan ni wọ́n dá sọjú pé òwú lẹ̀lẹ́ wà láàrin wa torí àti gbà pé síìtì yẹ o ẹni tí tó bá ti ṣe sún náà kò gbọdọ̀ jókòó lórí síìtì ló jẹ́ pé wọ́n mọ̀ give problem fún àwọn tí wọ́n bá lè jẹ́ onísúnà kò sì rí báwọn lórí àwọn tó dálẹ̀ kí ṣe ń jẹ́ fi dálẹ̀ nù so kí wá ní ọ̀nà àbáyọ náà ni pé ká fààyè gbòdodo so táwa ti fààyè gbòdodo àkàntara wa ni so Sultan ni ó kéde tó bá ti dọ̀nù 29 àmọ́rin tí kéde Sultan ọ̀rọ̀ oṣù òun la yanjú lónìí ọ̀rọ̀ oṣù ìmọ̀ pé òníkà láyànjú mo fẹ́ ká sọ̀rọ̀ mi o ṣùgbọ́n ọ̀rọ̀ oṣù yẹ torí ní ń dá hayanhayan sílẹ̀ ẹ bá wa lọ kéde before Sultan sẹ́díkàtì ẹ̀múdétì ẹ̀ lè gbọ́ lágbàáyé ń bì kankan kódà tẹ́ ẹ bá fẹ́ sọ àwọn Malaysia àwọn náà máa ń lo astronomy wọ́n sọ Saudi gan ń lò ń gbà mí Saudi sọ yìí pé wọ́n ní oṣù ó jáde wọ́n lóṣù ò ní jáde lọ́ndì báyìí ẹ sọ bí tẹ́tí nù lágbàáyé wọ́n ní sọ pé ọ̀ndì kìíní ni wọ́n lóṣù ó jáde tó ń ti bẹ́ẹ̀ wọ́n tó wá kórin sẹ́bọ̀ta ìjẹ́ mi yàtọ̀ sí yín nu àwọn náà astronomy wọ́n sọ pósù pé ó nira láti lè róṣù ọ̀nì 29 wà rí tí wúsà ló tó wá kórin sẹ́bọ̀ta wọ́n garí sẹ́sí ogo sánmọ̀ wọ́n but ìbò lẹ́yìn ti ń rí ti yín ìtí wọ́n ní kò ní ṣẹlẹ̀ àwọn ó ti gbọ́ wọn làwọn gbọ́ àwọn ti gbọ́ kò ní ṣẹlẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n wà ní àwọn ó tún ṣe kí ni o àwọn ó tún wà àwọ̀ ọ̀wà wà mọ́ àwọn píkì déètì ẹjá bẹ̀rù Ọlọ́run ẹ̀yin lẹ kọ́ ẹ̀yin bàbá wa o ṣùgbọ́n ẹ má tìjú èèyàn kẹwàá fi máa ṣẹlọ́n látọ̀ àtàlìmàlúk fi máa ṣe yàtìlẹ̀ khaliq so èyí tẹ̀ láṣẹ èèyàn kó fi wá máa yapa ṣẹ̀gbọ́n ẹnìkan gbà múlùtà lórí ọba gbolẹ̀ wọ́n ní tìmẹ̀ ẹ̀dẹ̀ ni ẹ̀ táwọn láìkì ní sọ
tó bá ti máa fàmọ́ra lọ́nà àpọ́nlá láàfin èmi gan sọ pé lórí gbogbo ọba Olúbàdàn ni àbí kí ló tún kù ọyá wá sọ pé mo ṣe bẹ́ẹ̀ ọba tó bá jẹ gọ́vnọ̀ rí ọba tó bá ṣe sẹ́nítọ̀ rí so a ní àwọn aláṣẹ ìwá Yorùbá nation ṣé wọ́n lè bí ọmọ Haúsá lè pé ta lórí gbogbo ọba ilẹ̀ Haúsá táwọn dàkọ ọmọ Haúsá ò ní sọ méjì Sultan ọyá ẹ wá ní àlọ́ wájú bó láti lọ Ọlọ́run ó kéèsì wa á gba ìbéèrè so 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39 fún àwọn tá a bá ní ìbéèrè kan àbí kejì. Nam 090 090 98 88 99 39 091 2 mẹ́rin. Wa alaikum salam. Alama mi. Náà àwọn bàbá náà ń gbọ́ wa so àwọn bàbá wo lè tẹ̀lé déètì tí wọ́n mú bàbá àmúbàdàn ní tẹ̀lé ní tí àbọ̀ sọ ni pé tó bá dán di 29 tí Saudi bá ti róṣù Saudi ni bàbá wo tó sọ bàbá wo mú déètì lẹ́mọ̀ ọ̀tún lọ gbàyàn wọ́n lè jọ wà mí tí o bàbá àti wo mú déètì lẹ̀. Zero 90 98 88 99 39 091 2 mẹ́rin 29 39. Wa alaikum salam. Wa alaikum salam. Ṣé ẹ bá change ó kọ ọba rẹ̀ so ara àpẹẹrẹ tí ọ̀dà náà ni kódà kéèyàn máa jẹ́ Ṣàngógbèmí tó yẹ pé family name ni so tí àbá ti ń jẹ́ Ṣàngógbèmí o mọ́ wàá yí sí Ọlọ́rungbèmí rárá o rí change ó kọ ọba Ṣàngógbèmí náà lọ́ máa jẹ́ àbí tí àbáyẹn bá ń bẹ láyé tó bá lọ sọ fún pé ẹ change ẹ̀ sí Ṣàngógbèmí 090 98 88 99 39. Wa alaikum salam. Náà wa alaikum salam. Wa alaikum salam. Náà kí la Hausa ṣe fẹ́ ní wọn bẹ́ẹ̀. Ẹni èwo ni àkọ́kọ́ kí zuri ni àkọ́kọ́ kí kí la wí ṣe ẹni sẹ́nu zuri lọ bẹ̀rẹ̀ ẹ̀rùn ọjọ́ zuri ni ànábì kọ́kọ́ fi ṣe practical fáwọn èèyàn yóò mí pé lọ́bẹ̀rẹ̀ ọdún kọ́ lọ́bẹ̀rẹ̀ ọjọ́ zuri ni àkọ́kọ́ fi ṣe practical mọ́ sọ 090 98 na àbáwọn kí ni sọ̀látùlì ùlá inú àkọ́kọ́ so bóyá bẹ́ẹ̀ làwọn àbáwá ti wá mú àìlá sà sọ̀látùlì ùlá àìlá so bóyá ní ìmọ̀ bí wọ́n ti mú o mo rò ní o ìgbọ́rí o 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39. So inshallah. Wa alaikum salam. Kí la wí? Ẹ lè gbà. Nta na business na no. So Ọlọ́run ṣàánú wa inshallah.
àpérò sọ̀kọ̀ kì í ṣeṣẹ́ òdì mọ́tò wíwà ìyẹn ò gbà gidi kàkáyé lẹ́sìn lolúwa fìràn wá kálẹ̀ tẹ̀lé àṣẹ olúwa ní kálẹ̀ tẹ̀lé àṣẹ olúwa ní bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú párọ̀rùn fáwọn kan nínú àwọn táyé ara lọ́rùn káwa mọ̀ wọ́n ọba olóore káwa mọ̀ wọ́n ọba olóore alhamdulillahi rabbil alamin. Àwọn ìkéde tí a ní fún wa ní ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí wáàsí ọlọ́sọ̀ọ̀sẹ̀ yóò wáyé bákan náà ní mọ́ṣáláṣí ńlá Ọjà'ba ní aago 4 àbọ̀ ìrọ̀lẹ́. Bákan náà ní àdúgbò Wákàjáyé Ọlọ́sàn ní Tawakalitu Muslim Community wáàsí ìta gbangba yóò wáyé ní ọjọ́ Sunday ní aago 4 àbọ̀ ìrọ̀lẹ́, ìyẹn ní Sunday táwọn wò lọ́kàn yìí. So wọ́n ní ká béèrè Lọ́yà Mosque Ọlọ́sàn Wákàjáyé Ìbàdàn. Tá bá ti bi ẹnikẹ́ni léèrè pé ibo ni wọ́n ń pè ní Ọlọ́sàn, ká béèrè Lọ́yà Mosque Wákàjáyé ní inú ìlú tí a wà yìí. Àwọn sásùwà náà ni a mọ̀ bá pàdé ń bẹ Sá Suleiman Buni Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè. Fún àtàbá ní ìbéèrè kàbí kejì lórí ọ̀rọ̀ sí 070-1064-39. Orúkọ tèmi ni Ridwanullahi Muhammad Jami aka Mọ́jìwájẹ́ ní Wákà Sunnah.